Hi everyone, welcome to my channel. Ẹ ṣeun ìyá wa, ẹ ṣeun ẹ jọ̀ọ́ àwọn àwọ̀ aṣọ wo ni Ajé máa ń wọ̀ sàmà? Ajé nífẹ̀ẹ́ aṣọ àlà, Ajé nífẹ̀ẹ́ aṣọ àlà, aṣọ funfun, aṣọ àlà. Nítorí pé tí àwọn èèyàn bá rí mi bí mo ṣe dúró yìí, ẹ máa rí wípé kò sí alárànbarà kankan nínú aṣọ tí mo wọ̀. Aṣọ Ajé kò fẹ́ àwọn nǹkan bíi nǹkan dúdú, nǹkan aláràbarà. Ajé ò nífẹ̀ẹ́ sí. Ajé ò nífẹ̀ẹ́ sí. Even téèyàn lọ sọ́dọ̀ olókun gan, oníyẹ́kọ́ rẹ̀ wọ́n ó wọ̀. Olókun náà ò fẹ́. Àwọn tó ń lọ sídìí olókun, ẹ máa rí pé ẹ lè rí aláṣọ pupa tàbí aláṣọ black tàbí aláṣọ yellow kan, ẹ lè rí lọ́dọ̀ wọn. Ẹ dẹ̀ lè bá irú èèyàn bẹ́ẹ̀ ní ìdí Ajé. So Ajé láìkì aṣọ funfun láti máa lò. Ẹ ṣeun. Ẹ ṣeun ìyá wa, ẹ ṣeun gan-an. Ẹ jọ̀ọ́ kí wá ní àmì ìdánimọ̀ téèyàn máa fi mọ̀ pé ẹni báyìí ẹni alájé ni, òrìṣà Ajé ló ń bọ, nǹkan tá a mí nìyẹn. Àmì ìdánimọ̀ fún àwa olórìṣà Ajé, àmì ìdánimọ̀ fún àwa olórìṣà Ajé, tí àwọn ọmọ adáríhun tí ẹ bá ń wò mí bí mo ṣe dúró yìí, ẹ máa rí wípé a kì í rí ọmọ ọba ká má rí àwọ̀ ọba lára rẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìdúró mi ní ìsìn ó ti fi hàn wípé alájé, ó ti fi hàn wípé alájé ni mí. Ẹ wo àwọn nǹkan tá à ń sọ yìí. Nígbà tí mo sọ pé ọ̀rẹ́ ni Ajé àti olókun, pé ẹ lè lọ sí ilé òkun kẹ́ má bá Ajé ń bẹ̀. Ara àwọn ọ̀tá Ajé ni eléyìí. Tẹ́ ẹ bá rí alájé tó jẹ́ ó gbà bí gbogbo àwọn olórìṣà tán jẹ́ àwọn olórìṣà tán dára bí wọ́n ṣe mú lọ́kùnkúndùn, ẹ gbọ́dọ̀ rí ìmúra rẹ̀ bí mo ṣe múra yìí. Ó lè má tó tèmi o, ó lè má tó bí mi ṣe tèmi yìí, àmọ́ àwọn kìíní à ń pè ní owó ẹ̀rọ, àwọn mi ń pè ní owó ẹyọ, àwọn mi ń pè ní owó ẹ̀rọ. Ẹ gbọ́dọ̀ rí àpẹẹrẹ rẹ̀ ní ara rẹ̀. Tí ò bá fi sórí, ẹ rí ní ọwọ́ ẹ̀. Tẹ́ ẹ bá rí lọ́wọ́ ẹ̀, ẹ gbọ́dọ̀ rí kékeré ní ọrùn rẹ̀. So a kì í rí ọmọ ọba ká mọ̀ rí àwọ̀ ọba ní lára ẹ̀. So àwọn kìíní máa ń jẹ́ kán dá wa mọ̀ gan dáadáa láti fi hàn pé kọjá kó mọ̀ pé yes eléyìí olórìṣà Ajé ni. Ẹ ṣeun ìyá wa, ẹ jọ̀ọ́ ẹ fẹnu balẹ̀ kan yẹn ni pé gbogbo àwọn ẹlẹ́sìn ló máa ń sátọ̀ Ajé lọ, ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn wa wọ̀nyí bí àwọn kìrìsìtẹ́nì àti bí àwọn mùsùlùmí, gbogbo wọn ló ń sọ wípé àwa Yorùbá tá à ń ṣẹ̀ṣẹ̀ ṣe o wípé ọmọ iná ni wá o, àníṣegbá àníṣà ẹjọba yànnàná lè. Ǹjẹ́ àwọn oníṣẹ̀ṣe jẹ́ nǹkan tó ń ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni àbí báwo ni mà? Ṣé rí ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn àwọn baba ńlá baba wa tí àwọn baba wa bá kó tó di pé a gbọ́ pé kìrìsìtẹ́nì dé, kó tó di pé a gbọ́ wípé mùsùlùmí dé òní. Nínú gbogbo àwọn ẹlẹ́sìn láyé, ẹlẹ́sìn àbáláyé, ẹlẹ́sìn ìbílẹ̀, a nífẹ̀ẹ́ ara wa jù. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn ẹlẹ́sìn àbáláyé, onífá ni o, oníṣàngó ni o, ọlọ́ya ni o, ọlọ́ṣun ni o, ọlọ́sàrà ni o, olókun ni o, alájé ni o. Tá a bá fẹ́ ṣe ọdún kan ní ìlú kan, tá a fẹ́ ṣe ọdún òrìṣà kan ní ìlú kan, gbogbo àwọn olórìṣà a máa pé síbẹ̀ wámúwámú ni. Láìsí bára wa jà, a kì í bára wa jà, a gbọ́ra wa yé ní gbogbo olórìṣà. Mo fẹ́ lè sọ wípé àwọn tó ń sọ wípé olórìṣà wọ́n ń wọ náà ni, wọ́n ń ṣe nǹkan kan ni, èmi ò bú ẹni kankan, àmọ́ ẹ̀sìn tó dáa ó ní ẹ̀sìn àbáláyé. Ẹ̀sìn tó dáa tó dára jù ó ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. Àwọn èèyàn wa kan wọ́n máa ń kọrin, èmi náà dẹ̀ tún máa ń kọ. Ẹni báwo ni mo ṣe ń kọ? Báwo lẹ ṣe ń kọ ìyá wa? Mo máa ń sọ wípé òòṣà mi gbè mí o, òòṣà mi gbè mí o, òòṣà mi gbè mí o, Ajé olókun, yèyé òkè ọjà, òrìṣà mi gbè mí o, mo lówó mo bímọ, òòṣà mi gbè mí o, òòṣà mi gbè mí o.
òòṣà mi gbè mí o ẹ̀sìn àbáláyé òòṣà mi gbè mí o ẹ̀sìn ìbílẹ̀ òòṣà mi gbè mí o mo lówó mo bímọ òrìṣà mi gbè mí o òrìṣà tó bá dá sọ̀rọ̀ ni làá ké sí yèyé tó bá dá sọ̀rọ̀ ni làá jíbọ yèyé mi òkè ọjà ọ̀nà mọ́náyé ọ̀nà yénàmọ́ ọ̀nà àgbàlagbà tá sí ọ̀sẹ̀ òrìṣà mi gbè mí o òòṣà mi gbè mí o mo lówó mo bímọ òrìṣà mi gbè mí o èmi tí mo dúró yìí Ajétóyìn Òmìlání ẹni tó bá rí mi nígbà kan kí n tó jẹ́ olórìṣà wọ́n á mọ̀ yìí pé òrìṣà yìí ó gbè mí bí èmi dé ṣe ń sọ yìí pé ó gbè mí ó ń gbé gbogbo àwọn ẹni tó ń tẹ ẹsẹ̀ wọn wọ bíi àwọn tó ń kí ẹsẹ̀ kò sí ẹnìkan tó ń kí ẹsẹ̀ wọ bíi tí mo rí wípé tàbí tó ń ṣe ẹ̀sìn àbáláyé tó ń ṣe ẹ̀sìn ṣẹ̀ṣe tí òrìṣà ò gbè kò sí aláṣọ pupa nínú wa àwọn ẹni tó dẹ̀ jẹ́ wípé òrìṣà wọn aṣọ pupa náà gbọ́dọ̀ máa lò wọn tàràkà kan tó ṣe rere láyé gbogbo wọn náà ṣe nǹkan tó dáa òrìṣà tó dáa olórin ẹ̀sìn tó dáa ní ẹ̀sìn àbáláyé ní ẹ̀sìn ìbílẹ̀. ẹ ṣeun ẹjọ́ àwọn èèyàn fẹ́ mọ oríkì Ajé ṣíṣe kí á ní díẹ̀ àbí pọ̀. àwọn tó fẹ́ mọ oríkì Ajé a ní Ajé oníre ògúngúnúsọ onísọ̀ọ̀bù òjì ọ̀nàmọ́náyé ọ̀nàyénámọ́ ọ̀nà àgbàlagbà tá sí ọ̀sẹ̀ Ajé lẹ̀gbọ́n ọba làbúrò Ajé o àgbàlagbà òrìṣà kò sí bí oríkì Ajé pọ̀ ó pọ̀ gan oríṣi èrè náà ó pọ̀ lóríṣiríṣi so Ọlọ́run á máa ràn wá sí láṣẹ Elédùmarè. àṣẹ ìyá so àmọ́ bóyá orin tẹ́ ẹ kọ tán lẹ́ẹ̀kan yẹn bóyá orin òrìṣà Ajé ni ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ mọ̀ pé báwo ni wọ́n ṣe ń kọrin Ajé. bá ṣe ń kọrin Ajé ibi tá a wà yìí ọjà Afẹ́ ni ọjà Afẹ́ ni orin Ajé ọjà Èjìgbò Mẹ́kùn tàbí orin Ajé lóríṣiríṣi tí èèyàn bá gbé Ajé ẹ̀ kalẹ̀ tó bá fẹ́ ṣàdúrà sí tó fẹ́ fi orin sí i a ní Ajé o ọmọ jẹ́ ń jèrè 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 onílé okùn onílé idẹ. Ajé o ọmọ jẹ́ ń jèrè. Ajé ìwọ ló ń ṣòwò ìwọ ló ń ṣọmọ Ajé o ọmọ jẹ́ ń jèrè orí o ọmọ jẹ́ ń jèrè orí o ọmọ jẹ́ ń jèrè Ajé wá mi wá níhìn mo wà o wá mi wá níhìn mo owó wá mi wá níhìn mo wà o wá mi wá níhìn mo wà o tá bá tún wá fẹ́ kọrin èrè tá a ti bọ Ajé tá a tún fẹ́ jèrè gidi lórí ọjà tá a gbé kalẹ̀ tàbí lórí nǹkan tá a ń ṣe a tún máa sọ pé èrè káre lèmi o èrè káre lèmi o Ajé ọjà Ifẹ̀ èrè káre lèmi o ìwọ ńkọ́ èrè káre lèmi o èrè káre lèmi o Ajé ọjà Ifẹ̀ èrè káre lèmi o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ìyá wa ẹjọ́ ká tó máa lọ mà ẹjọ́ fún àǹfààní àwọn tó bá fẹ́ jẹ àǹfààní láti ara òrìṣà Ajé ẹjọ́ ìlànà owó lẹ́nìyẹn lè tọ̀ tí ènìyàn ò ṣe Ajé ǹjẹ́ ó máa kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ babaláwo ni kán tó sọ fún kókó wá sọ́dọ̀ Ajé ni àbókàn lè lọ sọ́dọ̀ Ajé fúnra rẹ̀ mà. tí ènìyàn bá fẹ́ tọ̀nà wọ́n ní ẹni mọ̀nà ló ń tọ̀ torí àwọn arebipa wọ́n pọ̀ lọ ṣúẹ́ kò ń ṣe àwọn tó ń tẹ̀ka nìkan ní yahoo wà nú àwọn pastors
ìyàwó wà nínú àwọn mùsùlùmí, ìyàwó wà nínú àwa babaláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má sunwó ná, ẹ má sunwó ná, ẹ má bọ̀ nílé ajé àgbáyé. Ẹni tó mọ̀nà lóòótọ́ ẹ ti mọ̀nà, ẹ ti rí Yelájé of Ifẹ̀, ẹ ti rí Yelájé Ọ̀sán gangan ọba Mákin. Ẹ máa bọ̀ nílùú Ilé Ifẹ̀, ẹ máa bọ̀ nílùú Ilé Ifẹ̀. Tẹ́ ẹ bá ti wọ mọ́tẹ́ bá ti sọ̀kalẹ̀ níwájú ààfin bàbá wa Ọ̀ọ̀nìrìṣà olórí aládé gbogbo, ẹ sọ pé ẹ ń lọ sí ilé ajé, ẹ wọlé ajé wá, gbogbo ohun tẹ́ ẹ fẹ́ pátápátá ló máa tó yín lọ́wọ́. Ire owó á tó yín lọ́wọ́, ire ajé á tó yín lọ́wọ́, àìkú á tó yín lọ́wọ́. Ẹni tó ń wá ọmọ gbogbo ẹ̀ pátápátá ló wà ń bẹ̀. Lóòótọ́ ènìyàn lè lọ sílé babaláwo kí wọ́n dáfá fún un pé kó lọ ṣe ajé, èèyàn lè lọ sí ṣọ́ọ̀ṣì wípé kán dáfá fún, but ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti má ya júlé kiri, ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti má ya yàkuyà kiri, kó máa bọ̀ nílé ajé straight. Gbogbo tó ń fẹ́ pátápátá gbogbo ẹ̀ ló máa tó lọ́wọ́ ń bẹ̀ láṣẹ Elédùmarè, láṣẹ ajé onírè ògúngún ní sọ. Ẹ ṣe ìyá wa. So ẹ tó bá ní àwọn advice ẹ fẹ́ fún àwọn ọmọ ìmọ̀ràn tẹ fẹ́ fún àwọn ọmọ Yorùbá ká tó máa lọ mà. Ìmọ̀ràn tí mo ní láti fún gbogbo ọmọ adarí Oòrùn, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá láti Nàìjíríà, gbogbo àwa ọmọ Oòduà, gbogbo àwa ọmọ Odùduwà láti Nàìjíríà títí dé òkè òkun, ìmọ̀ràn tí mo ní láti fún wa ni wípé ẹ jẹ́ ká mọ̀ ń tá a gbé lọ́wọ́, ẹ jẹ́ ká mọ̀ ń tá a gbé lọ́wọ́, ẹ jẹ́ ká mọ̀ ń tá a ń ṣe. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kìrìsìtẹ́nì ẹ mọ̀ ń tẹ́ ẹ gbé lọ́wọ́, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Mùsùlùmí ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́. Àwa ẹlẹ́sìn àbáláyé àwa mọ̀ ń tá a gbé dání. Ẹni tí ò dẹ̀ tí mọ̀ ń tó gbé lọ́wọ́ nínú yín ẹ mọ̀ ń tẹ́ ẹ gbé dání, ẹ mọ̀ ń tẹ́ ẹ ń sìn, ẹ mọ̀ ń tẹ́ ẹ ń pè, ẹ mọ̀ òrìṣà tẹ́ ẹ ń jí, ẹ mọ̀ òrìṣà tẹ́ ẹ ń jí pè. Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà olórí aládé gbogbo, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà wọ́n mọ̀ tí wọ́n gbé dání, wọ́n mọ̀ ń tàn. Bàbá ní àlàáfíà ni mo gbé o, kó ń kálukú mọ̀ ń tó gbé lọ́wọ́, kó ń kálukú mọ̀ ń tó gbé dání. Ìyẹn ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà nìyẹn. Ẹ̀yin àwọn kan náà dẹ̀ tún wà tó jẹ́ pé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Mo sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan, mo ní ẹ má lórí olórí mọ́, ó tó gẹ́, ẹ má lórí olórí mọ́, ẹ má gèrí eléri sóògùn owó mọ́, ẹ má gé apá alápá sóògùn owó mọ́, ẹ má yọ ọ̀fun, ẹ má yọ ẹ̀dọ̀, ẹ má yọ ọkàn, ẹ má lo ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ so, ẹ má lo odidi, ẹ má rí odidi èèyàn mọ́ ṣọ́ọ̀ṣì mọ́, ẹ má rí odidi èèyàn mọ́ mọ́sálásí kẹ́ ẹ tó ṣe rere, kẹ́ ẹ tó rí èèyàn nínú ìjọsìn yín. Ẹ kí ẹsẹ̀ yín bọ ilé ajé, ẹ pe ajé. Kò sí bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run yín tí ò ṣe jẹ yín, kò sí bẹ́ẹ̀ ṣe pé ajé tí ò ṣe jẹ yín. Àìmọye àwọn ẹni tí wọ́n ń wá síbí tí wọ́n wá ń pe ajé tó dẹ̀ ń jẹ wọn. Láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ bá ti ẹsẹ̀ bọlé ajé, tẹ́ bá pe ajé yín ní bẹ̀jọ á dá yín lónìí bẹ̀rìndínlógún, tẹ́ bá pè ní bẹ̀rìndínlógún á dá yín lónìí bẹ̀rìndínlúgba, tẹ́ bá pè ní bẹ̀rìndínlúgba gbogbo ọ̀nà ni ó fi máa jẹ yín láṣẹ Elédùmarè. Láṣẹ oníre, ajé oníre, Ògúngúnúsọ̀, onísọ̀ bòòjì, ọ̀nàmọ́náyé, ọ̀nàyé námọ́, ọ̀nà àgbàlagbà tá a sí ọ̀sìn. Ajé òní náà wà, ẹ mọ̀ lórí olórí, ẹ mọ̀ lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀, ẹ mọ̀ lọ́mú ọlọ́mú mọ́, ẹ máa bọ̀ nílé ajé. Ojoojúmọ́ là ń sọ ẹ máa bọ̀ nílé ajé, ajá máa jẹ yín, ajá máa jẹ yín. Gbogbo tó yẹ kẹ́ ẹ fowó ṣe láyé pátá ẹ ní fìràǹsẹ̀. Láṣẹ Elédùmarè bá a ṣe ń pe ajé, Elédùmarè a máa fàṣẹ sí i, á dẹ̀ máa jẹ yín bẹ́ẹ̀ láṣẹ Elédùmarè. Àṣẹ ìyá wa, àṣẹ ẹ ṣeun ìyá.